ẹ̀yin tìsàlẹ̀ ẹ̀ já sí, ẹ̀yin tìsàlẹ̀ ẹ̀ já sí fún àǹfààní èèyàn tí abẹ́rẹ́ mọ́rùn, mi ò fẹ́ lo wọ́ọ̀dù yẹn mọ́rùn, fún tó ní ọ̀dọ̀. Oh, oh, wow, you need this, bóyá lọ́dọ̀ yín yẹn ẹni bí tẹ́ ń pè ní Ṣágo Sunna, ẹ sọ fún wọn pé ẹ ń fẹ́ almiski. Wow, wàá kàn sórí pátá rẹ ni, that is it. Wow, update. Ọkùnrin wo ló fẹ́ gbọ́ ilé tó rí rẹ̀ ò ní dàrú, apart from pé ó ń ṣiṣẹ́, ó neutralize ọ̀dọ̀, ó ń fún ní fine scent, ó tún máa ń jẹ́ kọkùnrin ọkọ èèyàn kó fà síyàn. Try it. Ìwọ tó bá dẹ̀ mọ̀ Ṣágo Sunna ó lè pè wá, but ó mọ̀ pé ó máa ti wá dowó pẹ̀lú delivery, ó ti máa dowó gidi gan. Ilé adùn là ń pè bí, báwo lo ṣe fẹ́ sí? Ilé adùn là ń pè bí. Ẹ̀yin tèmi lọ́kùnrin lóbìnrin, contact upon by 2, mọ́ pè mí ṣeré o, owó lẹ̀san, owó, ọbẹ̀ tó dùn, owó ló pa, ọbẹ̀ tó dùn, owó ló pa. Bye for now.